Africa Content TV. Àwa oríwọ̀n láwọn àgbàkì ṣàgbára tiwa. Afẹ́dọ́pẹ́ òsè ẹ̀kọ́rẹ́. Àlàó ń bẹ láyé. Màdìbà ń bẹ láyé. Ó ń bẹ láyé tó fẹ́. Tọ́lá ọmọ wọn bá bẹ láyé, wọn bá bẹ láyé. Ṣùgbọ́n wọn ní sí láyé tí wọ́n fẹ́ owó nílẹ̀ wá kàkàkà bí ẹ̀ṣọ́ wọn lọ. Àwọn àdúgbò ẹ̀dú ara máa ní bá ní àkàwọ̀ sílẹ̀ ìrọ̀rùn. Ó bẹ̀ láyé ó bẹ̀ láyé ó bẹ̀ láyé tó fẹ́. Àlàáfíà tó pàjù 120. Àdúgbò ẹ̀dú ara. Ìdùnnú lágbàgbà sí la fi ń lọ la fi ń bọ̀ ẹ̀ṣẹ́. Báwo bá mọ̀ lórí lágbàgbà sí ara. Ajẹ́pá yára pálára mọ́ òun jẹ kúnlẹ̀ ọ̀bá kan. Bẹ́ẹ̀ ká ló wọ́n bí. Lọ́mọ 50th birthday. Àbí ṣe sí Nàìjíríà yìí bọ́lá àwọn ti parí ẹ̀. Èkó láti bẹ̀rẹ̀ lágbàá ní Lagos Island. Àbí ṣe 50th nínú London làkàtà. Àwọn kan náà wọ́n máa ń gbà wọ́n jáde tán. Aṣètìlú Holland Amsterdam, aṣètìlú Paris ní France, aṣètìlú Spain èyí tó Amẹ́ríkà lágbára nàìjíríà àgbọ̀wà o. Ní tẹ̀lé, àwọn òṣèlú àbá àwọn aṣẹ́lọ̀ ní ilé àbáríkàbà àti títí gọ́dún àmì parí tó bá fi ní February 15 next year 2024 bá àti báwọn ṣe fi ti wá. Ẹ̀yin bí fa adúpẹ́ ọkọ̀ ilẹ̀ àrùbá ẹ̀ka ìfẹ́ ẹ̀ka rántí bóyá kẹ́kẹ́ ti mojú ìkóró ojú onímù wọn nàìjíríà. Ìlú tí ó sá láàrú níbẹ̀ wá síná. Ìkòròdú ọjà. Ẹ̀yin bí fà. Tí ẹ̀rọ tí ó ń àbákàbá àsìkò ẹ̀kọ́ ẹ̀ṣẹ̀ ti kojú. Lọ́nà ọjà aláwọ̀ máa ń dúpà. Sílẹ̀ ìkọ́nà. Gọ́sùpá àwọn òjò. Sílẹ̀ àjè. Lẹ́wọ̀ òkèbà. Wọ́n bẹ̀rẹ̀ ní ìgbòho lábákà wọn yá pàdán. Táàbà wọ́n ṣe fún yìí. Ẹlòmí òkú jáde eré làbákàbà àsìkò onírí tó wà. Aláti fi wọ́n bá wọn ní làbákàbà àti ara. Ẹyin bí fa ìfúnlé làbákà ẹ̀rùjẹ́jọ́. Ẹyin bí fa ìfúnlé làbákà ẹ̀rùjẹ́jọ́. Bàbá ọba la máa ń pè. Ìyẹ́bí ọlá rẹ̀ ń jẹ́. Bàbá ọba la máa ń pè mí. Ó dúró tán.
olóyà kò sí ojú méjì kò ká tó máa tó. láti ìjọ ọmọ tí ìyá. Look